إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ. Ibi tí a dé ibẹ̀ náà ni af'alul madiyya níbi ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fa'ilul mithal al-wawi. Àti wọn ìran ènìyàn mẹ́fà tí wọ́n sì ń bí báyìí, gbogbo àwọn tí a dojúkọ àti àwa tí a ń sọ̀rọ̀ náà. A fẹ́ mú fún ìlúmọ́dí ọkùnrin kan tí a dojúkọ wá. Iṣẹ́ méjì là á ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fún ìlúmọ́dí ọkùnrin kan tí a dojúkọ tí ó sì ń bí báyìí wá. Ó náà ni wahaba. So iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sí ìdọ̀mọ́ ìwọ́ fún yìí tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojúkọ. Ó náà ni anta tí mo dé. Tó bá ti wọlé tó fẹ́ ìlúmọ́dí yóò fún láwọn ìfilẹ̀ sùkún. Bàbá á dáa pọ̀. Yóò wá di wahabta. So ọkùnrin méjì ó máa jẹ́ wahabutu máa wọ́kìnsì tiẹ̀ náà lọ báyìí gbé plus. So àwọn tí ò bá yé bí a ṣe ń wọ́ọ̀kì ẹ̀ yìí, wọ́n ní àǹfààní láti béèrè àbí láti lọ darapọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ tí láti lè lọ ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ tí a ti ṣe síwájú kó fi lè yé wọn dáadáa inshallah. Wahabtuma ẹ̀yin méjèèjì o ẹ ti tọrẹ. Wahabta ọkùnrin tá a dojúkọ ó ti tọrẹ. Wahabtuma àwọn ọkùnrin méjèèjì tá a dojúkọ wọ́n ti tọrẹ. So àwọn ọkùnrin tó pọ̀ òun ó lọ báyìí pé antum dàgbọ́n. Wahabtum àwọn ọkùnrin tó pọ̀ tá a dojúkọ yìí ẹ ti tọrẹ. Tọ́ obìnrin kan òun ó máa jẹ́ wahabuti tí wọ́n kì í ṣe lọ báyìí pé wahabuti. So obìnrin kan tí a dojúkọ yìí ó ti tọrẹ. So àwọn obìnrin méjì wọ́n kì í ṣe wọn náà wà ń bẹ̀. Ó ní yí báyìí.
So tá a bá dà á pọ̀, òun ló máa jẹ́ wahab wahabtuma ó ní yí báyìí wahabtuma tọ́. So àwọn ọkùnrin tí wọ́n pọ̀, àwọn obìnrin tí wọ́n pọ̀, àwọn náà wọ́n máa jẹ́ wahabtunna. Wọ́n kàn ṣe lọ báyìí pé wahaba plus antunna tá a bá dà á pọ̀, wahabtunna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tá a dojú kọ yìí ẹ ti tọrẹ. Tọ́ èmi tí mò ń sọ̀rọ̀ a máa jẹ́ wahabtu. Wọ́n kàn sì jẹ́ náà lọ báyìí wahaba plus ana ló wá sọ di ta domatu. Wahabtu. So àwọn tá ń sọ̀rọ̀ wọ́n máa jẹ́ wahaba plus so a sọ di náà fadálẹ̀ madina tá a bá dà á pọ̀ wahabna àti tọrẹ. So àwọn tá ń sọ̀rọ̀ yìí àti tọrẹ. So ó nìyẹn, ó ní láti mọ bí wọ́n ṣe ń wọn gbogbo ìyẹn. So wahabna àwọn tá ń sọ yìí àti tọrẹ. So ibi báyìí láti dúró, tó bá di lẹ́ẹ̀kan tó ń bọ̀ á tún máa bá a lọ. So wá ṣe àwọn af'alul amr. So olókù ní ilé ẹ̀kọ́ tí ó kàn lẹ́yìn eléyìí inshallah. So ẹ jẹ́ ká ṣàkólé kan ẹ̀kọ́ yìí. Ní tó bá ní àfikún àti àyọkúrò kó kàn sí wa ní my Facebook page àbí WhatsApp page, then àbí ní Telegram àbí ní YouTube page. So inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.